Yorùbá ní ọ̀dọ̀ wa tẹ̀sí mọ̀ pé ìran wa ni nínú ìran tó dẹ̀ tóbi jù nínú ìran wa ni ìgbómìnà kò sì rántí ń jẹ́ káàròjìrè pọ̀ gan-an nínú ìran káàròjìrè láti máa sọ Ọ̀yọ́ tá à ń pè ní Yorùbá lẹ́nì nínú ìran káàròjìrè láti máa sọ gómìnà láti máa sọ Òkun láti máa sọ Ìjẹ̀ṣà láàmọ̀ sọ Ifẹ̀ láàmọ̀ sọ Èkìtì láàmọ̀ sọ Oǹdó bẹ́ẹ̀ láàmọ̀ sọ Lájẹ́ bẹ́ẹ̀ ni àwọn Ẹ̀gbá Ìjẹ̀bú àti Ẹ̀gbádò àti Ègùn ìran ni wọ́n èé ṣèlú nítorí bá ti kọjá agbègbè túrútú kan ó ti di ìran irú èmi nísìnyí báyìí tó bá kì mí ní Ìbàdàn máa jòrò sùn ní Ìbàdàn orí mi èéwú ìlédè mi ò ń sọ máa jòrò sùn ọmọ ọbọ wa lẹ́yìn ó jẹ àgbèrí ni mí onígbọn bá tó kì í ní àgbèrí tó bá kì mí lọ àgbèrí tàbí òpómúlé ló mọ já alẹ́ kan ẹ mọ̀ pé wọ́n ń kìran mi ìlú mi ní Ìbàdàn ìran mi là àgbèrí òpómúlérò nígun kan òpómúlérò nígun kan àgbèrí. ìgbà tá a rẹ wá tẹni wọn kí àwọn èèyàn yìí bóyá ti ń kó gbogbo ẹ̀ papọ̀ torí ní agbègbè ìjọba àbílẹ̀ Ìfẹ́lódùn nípínlẹ̀ Kwara ó ní ìṣekúpani táwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní sákò nílùú yìí kí lọ́nà àbáyọ mẹbí ẹgbẹ́ OPC ńgbà kan wọn ní àwọn làwọn jẹ́ elétò ààbò ìran Yorùbá àwọn làwọn ń dáàbò bo ilẹ̀ Yorùbá kí ló ṣẹlẹ̀ sí OPC tẹ́yìn ò tiẹ̀ wá sọ̀rọ̀ òkè pàápàá ńgbà tí ó jọ ọmọ Yorùbá ní ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà àbí ṣé OPC ti di pé bí ará àdúgbò méjì bá kàn jà nìkan náà ni ẹ̀ ń dá sí. ó ti wáyé rí báyẹn Ọlọ́run ti bu tútù sí àwọn kan ní tó bá fẹ́ gbá ìyàwó kọ̀ọ̀kan èmi ò witness ẹ̀ rí àwọn kan máa ń sọ mo dẹ̀ máa ní kí wọ́n mú fàtí ẹ̀ wá bọ́n mo fẹ́ kẹ́ ẹ mọ nǹkan kankan OPC ò lágbára láti ṣe àwọn kankan mọ́ lé ní OPC márùn-ún la ní ṣèpẹ́tẹ́ tẹ́lẹ̀ mẹ́rin ni ó ti di márùn ilé Fáṣọ̀hún pín sí mẹ́ta ilé Gani pín sí méjì nígbà tí wàhálà èdè àwa tá a jẹ́ èmi kí n lura mi èmi ní Ọ̀ọ̀ni pè ìṣúná wọn ní wọn náà wà lára àwọn tó ba ẹgbẹ́ ìjẹ́ ẹ lọ sọ́dẹ̀ yọkan àwa jà fitafita àwọn tó jẹ́ tó kúrò ní ẹ̀yìn bàbá Fáṣọ̀hún tá a pè ní reform lẹ́nu àwa pè la wa OPC reform bẹ́ẹ̀ ni àwa pè la wa pẹ̀lú ni bá a ṣe jà tó láyé ọmọ Fáṣọ̀hún mélòó ló kú wọn ní òsì báyọ̀ àṣẹ báyìí jà tó ọmọ Gani mélòó ló kú wọn ní òsì sójú wa wá pé ọmọ Ondo state méjì wọ́n sì kó àwa tá a jẹ́ main Yorùbá wọ́n sì kó alẹ́ rú ó wá jẹ́ kójú àwọn Ondo ni bàbá Fáṣọ̀hún Ondo township ni Ondo náà ni bá Gani Adams àkókò ọ̀nà Gani níbẹ̀ ṣe ń claim ọmọ ẹ̀pẹ̀mẹ̀ àkókò ni wọ́n ẹ̀mọ́jà lọ tán now tẹ́fẹ́ wá wọlé ní nísìn mo wá wò pé nígbà wá pé àwàjọ wọn wá ní kí wá ní ká ṣe báyìí ẹ̀yin ni sójà bàbá Fáṣọ̀hún àwa ni sójà ààrẹ Gani Adams ìjà méjèèjì ó gbà pé àjàmọ́ lè fi rí àlàáfíà tó jọba ńlẹ̀ Yorùbá lẹ́yìn ẹ rí i pé láàrin ìṣẹ́jú kan OPC ó ti kó bọ́n yára wọn wọ́n ti para wọn wọ́n ti ní OPC kan pagbá lókè òwò bí mo ṣe gbìyànjú tó èmi náà wọ́n sọ wọ́n erúbọ ńbàdàn tẹ́ bá rántí September 7 2017 ní Adamasingba Yorùbá summit èmi náà wọ́n erúbọ alálẹ̀ Ìbàdàn àtòrí adé Ìbàdàn ló dá mi padà sọ pé mo sọ fọlọ́n pé ọmọ kankan ò ní kú lẹ́yìn ìwà mu ọmọ tiwa wọn ò lè rí ìyàwó wa wọn ò lè rí àwọn ọmọ ọlọ́mọ tó wá ń bá wa ṣẹgbẹ́ ńlá wa kan tá a lọ́pọlọ tó wá ń pa láàrin ara wa àwa náà sì fẹ́ jèrè ọmọ kọsẹ́ tó pọ̀ ọmọ ọlọ́mọ wọn pọ̀ ọmọ tiẹ̀ náà. nígbà tí àárín OPC ò wá gún yìí. ó ti wá ń gún bó ó kù sọ́nà mẹ́ta ó kù sí inú ilé Fáṣọ̀hún ṣe pé mo ló pín sí mẹ́ta ó kù sí ọ̀dọ̀ ààrẹ ọ̀nà kakanfò which is Ọ̀túnba Gani Adams Ìbà Gani Adams tẹ́bọ̀ wá wo ibi tó kù sí yẹn iṣẹ́ ni èmi àti Chief Ọ̀sínbọ̀tẹ̀
àti àwọn tó jẹ́ the other fashion a máa ń sọ̀rọ̀. Okay. Ẹnìkan tí mò ń try láti bá sọ̀rọ̀ ọmọ Ìbàdàn ni tó jẹ́ askari òní ní president wọn bẹ̀. Tí àwa yẹn bá fi lè ríra wa mo nígbà pé things work fine. Ẹ jẹ́ pẹ̀lú Adésínà tó jẹ́ national leader ẹgbẹ́ Oòduà People's Congress OPC Comrade Akin pẹ̀lú Adésínà nígbà tá a mọ̀ rojú ọjà mo ní kí ni tún di ẹgbẹ́ OPC lásìkò tá a wáyé abáfẹnu jẹ́ ni wọ́n lẹ́gbẹ́ àjìjàgbara fún ẹgbẹ́ àjìjàgbara ni ṣe rí ìlú tí ò bá ti sí welfareism fún ọmọ orílẹ̀-èdè gbogbo tó ń bá ń ṣe wọ́n náà wọ́n ó wọ̀nú ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tá a jọ pera wa l'OPC lénìí tàbí tá a lè sọ pé ọmọ ẹgbẹ́ OPC lénìí àti jẹ́ wọ́n ti gbé wọnú struggle yẹn. Wọ́n kálukú wa ń gbé orí ọ̀fẹ́ tó nínú OPC ó ń gbà tí jẹ́ wọnú ẹ̀ ṣe kò yọ̀ mọ́ dàrú. Tó pé àwọn aṣíwájú wa lánàá ní ìdárúkọ èèyàn wọ́n ti fi kinní yẹn jẹ́ káwọn èèyàn mọ̀ pé àtijẹ ni. Àtijẹ yẹn ti wá kó bẹ́ẹ̀ ẹgbẹ́ yẹn lẹ́fìrí tó ń bírèkì tó ń bírèkì tó ń bírèkì tó ń bírèkì. Bọ̀ kí ìlọsíwájú tó lè bálẹ̀ Yorùbá bó ṣe tọ́ àti bó ṣe yẹ OPC nìkan kọ́ ló wà nílẹ̀ Yorùbá o. Nígbà tó OPC ń di pé ó ń firí nàkànàkàn àìmọye ẹgbẹ́ ló dìde gbogbo àwọn tó ń pe àwọn alágbẹ̀kọ̀yà lénìí kí ni éèjì wọn gba láti jágbé àgbẹ̀kọ̀yà kan àwọn break away from OPC lọ́lọ́ darapọ̀ mọ́ orúkọ yẹn náà darapọ̀ mọ́ kì í ṣàgbẹ̀kọ̀yà èmi lè sọ lẹ́niwẹ̀ gbogbo àwọn tó láwọn ń ṣàgbẹ̀kọ̀yà lénìí OPC ni wọ́n ẹ̀tọ́ bá lóun ní background OPC ẹni kó bọ̀dà kó takò tí mo sọ yìí nígbà tó OPC ń fì lọ́tún fì lọ́sì àwọn olè fi mi wá taká ètò struggle lálá fẹ́ ṣe ẹlòmíì gbàgbẹ́ kọ́yà lọ ẹlòmíì lọ sí FYCC ẹlòmíì lọ sí OLM nkàlùkù ń fọ́nká but nísìn tí mo kàn lè àpìsí àwọn sẹ́nitọ̀ wa gómìnà wa àwọn olóṣèlú àwọn náà fọ́ OPC àwọn náà fọ́ òṣèlú náà fi fọ́ kọ́ságbá OPC ti fẹ́ kọjá tí gómìnà kan lè bùsọ náà fi wá dàbí ọgbọ́n tó fi fòṣèlú fọ́. Àbí ńgbà tó OPC gan ò fẹ́ gbọ́ràn tó di pé wọ́n ti ń kọjá àbí tó yẹ bíjọba bá wíyá àwọn náà ní bí. ṣe ní ẹja àgírí pé ẹjẹ ọmọ kékeré ló ṣe wá ń gbé. wọ́n ní a ti fẹ́ dàbí agbésùnmọ̀mí. àjọrí bọ̀ àdéhùn tán ṣe fún wa ńgbà wọ́n fi gba agbára òṣèlú padà wá ní 1999 nǹkan náà ń ṣe. àdéhùn wo ni ń bẹ láàrin olóṣèlú àti OPC. àti OPC kọ́ wa ti lú. ǹjẹ́ tó sọ ní 1998 pé àwọn kọ́ńtínì lórí aráàlú sí náà ń ṣe mọ́ ni. ẹ sọ nǹkan ẹyọ kan tàbẹ́yìn tẹ wà nílé tẹ bá lè sọ pé tí mo sọ ẹ ò rí bẹ́ẹ̀. ìwé tẹ̀yìn kà ní 70-80 ǹjẹ́ lọ́mọ yín kà lẹ́nìí kí ni àǹfààní ìjọba sínú ayé ọmọ tiyín ẹ bá fẹ́ kọ́mọ ọ̀hún dá lẹ́nìí kò ní kọ́mọ ẹ̀ lọ sí RNB primary school táwa lọ Adélagun Memorial Grammar School ni mo lọ ẹ bá fẹ́ kọ́mọ ọ̀hún tó dáa jùlọ wa ẹ lọ kò ní mọ́mọ ẹ lọ́bẹ̀ ilé ẹ̀kọ́ ìjọba dáa ju ti mẹ̀kúnnù lọ ó dáa ju ti aládàáni lọ́gbà kan lẹ́ni tá a jọ ń sọ̀rọ̀ yìí ẹ sọ ìkankanú àwọn alágbára yìí tọmọ wọn gba IMG primary school tọmọ wọn gba Sabatudeen grammar school kọjá àwọn tó wà ń bíbá ìtọ́ alẹ́pẹ̀ lóṣèlú látẹ̀yìn ẹ̀ Awólọ́wọ̀ Bọ́lá Ìgè kakọ̀sí yẹn kò sí olóṣèlú kankan lẹ̀ Nàìjíríà písẹ́lẹ̀ lẹ̀ Yorùbá mọ́ àwọn olùdókòwò òṣèlú ni wọ́n àwọn nǹkan tí wọn ò wá ṣe dáadáa mọ́ yẹn ló ń jẹ́ kí àrùn àwọn OPC náà ń gbà yẹn ká máa ṣèjàgbọ̀n tí gbogbo nǹkan tó jẹ́ kó function Nàìjíríà bá function kó sẹ́ni tó ṣèjàgbọ̀n alákìlọ̀ ẹ̀ kó function. ní báyìí tètò ààbò wa mẹ́ẹ̀ káàkiri kí ló dé tí OPC náà ò tiẹ̀ takutu pé àǹfààní rèé káà náà fi dáàbò bo lẹ bàbá wọn. ẹ ṣe gan lẹ́ni tí mò ń bá yín sọ̀rọ̀ yìí èmi ni mo mọ tí mo fi ń bọ́ ọmọ bọ́yàwó mi
àwọn tó lówó tán nífọ̀n lè kan náà yẹn mélòó ló rántí wa. tí fún wa ní ntọ́mọ mi ó jẹ o táyà mi ó mu o mà wá pàwé ẹ̀dẹ̀ ń wà máa lọ ṣe nǹkan tí mo ṣe lánàá tí mo fi dọmọ kọ́mọ ń bì kan wà ní màá ṣe. ọ̀pọ̀lọpọ̀ àwọn OPC náà ti realize pé ní ìsìn báyìí bùkátà àtàwọn ló kàn. sẹ́ni tó ṣe tá àti dáàbò bo gbogbo ìlú mọ́. dáàbò bo olùkọ́ tẹ́ bá pè mí sínú mo fẹ́ rán iṣẹ́ báyìí tẹ́ bá ń gbé nǹkan báyìí. nígbà tí o bá sí yẹn ń bẹ̀ tẹ́nìkan bá kójà kan tó bá kójà kan bọ́ta ọgbà ẹ̀wọ̀n ní ọba rẹ o. wọ́n láwọn afurasí darandaran ń yọ àwọn èèyàn lẹ́nu tí Kwara lárí nífẹ̀ẹ́ lódùn yìí wọ́n ti lé àwọn. ẹ bá mi béèrè ní Kwara tá à ń sọ yìí ìlú tán ti tú ìlú ni o kò ṣàgbólé o ìlú tán ti tú ó lọ bí 12 tán ti tú nílùú yẹn ìgbà tán wọ Ọ̀yá Tẹ̀dó àti Òrò Àgọ́ wọ́n sàpá wọn yẹn takutu díẹ̀ but still náà wọ́n pa ẹnìkan ní Òrò Àgọ́ máa nǹkan tán ní ó ní òtẹ́ kébé wọ́n pa sí Òrò Àgọ́ wọ́n jí ẹnìkan gbé nílùú yẹn wọn ò tí ì rí di sí. ṣé bẹ́ẹ̀ yín OPC ó ṣe wá mọ wo ilẹ̀ Yorùbá. àwa kọ́ àwọn àgbààgbà ló sùn lọ. ìgbà tẹ́mi fẹ́ ṣe mo ní ẹja ṣe unity of OPC mo dọ́dọ̀ gbá mo dọ́dọ̀ àwo ìgbésẹ̀ òun náà bá wa gbé pẹ̀lú ẹ̀. ọ̀ní ní tí OPC ò bá jẹ́ ọkàn òun ò ní gbà wá lálejò mọ́. ṣe ọ̀ní ní ọmọ bá mi bọ́ta lọ bá wọn tí àbísọ̀ ní dá wọn mọ̀ ni. ṣe ń gbàtà bá ríra wa tẹ́mi Délé Gani tó jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò kábíyèsí o ààrẹ wa o mo wá jíṣẹ́ kábíyèsí àgbà fún yín ni o wọ́n ní àṣìbẹ́ wọ́n ní àṣìbẹ́ wọ́n ní àṣìbẹ́ o bóyá fọ́tò lájọyà kékeré wẹ̀ kọ́mẹ́rẹ́dì lọ sílé Ààrẹ Ọ̀nà Kakanfò ìrọ̀lẹ́ àwọn ọmọ wọn tá a ti jọ ní kùsínú gáàpù yẹn kọ̀ọ̀kan close ó tún dọ̀là wọ́n di mílíọ̀nù Ṣíbọ̀tẹ̀ ṣídọ̀ máa lọ sí ọ̀dọ̀ kọ́mẹ́rẹ́dì Ṣíbọ̀tẹ̀ pẹ̀lú àwọn ọmọ ẹgbẹ́ wọn ó dọ̀tún la wọ́n rí mi lọ́dọ̀ ẹni tó tún jẹ́ pírẹsidẹ́ǹtì kejì ní Gúnbẹ̀ tá à ń pè ní Askari inú àwọn èèyàn dùn ó tún dọ̀tún la wọ́n tún rí mi lọ́dọ̀ Adésọpé tàbí bàbá Fawaz gbogbo wa tún jọ ṣe ọ̀nà máa yẹ ṣe ní ìwẹ̀rà nìkan gbogbo ẹgbẹ́ ìlú ń ṣe ìdí táwọn àgbààgbà kan fi sọ pé sínú ó lè jẹ́ PRO ní ìwẹ̀rà kó ló fẹ́ ṣe unity wọn ò ní gbà fún ẹ kọ́kọ́ hand over PRO yẹn tẹ́nà yín kò ti tán. lẹ́fi take over gẹ́gẹ́ bí national leader. you are a national leader. lọ́wọ́lọ́wọ́ báyìí OPC náà wà gbogbo ẹ̀ ń rú papọ̀ wọ́n ní àwọn tó yẹ ó gbépò lẹ̀ yẹ ó gbépò lẹ̀ àwọn tó yẹ ó gbapò tuntun yẹ ó gbapò àwọn kan ò fẹ́ lọ wọ́n ní kíní ọ̀hún gbogbo yín ti sọ di Ìjẹ́dẹ́ Enterprises. mo sọ mọ́ ọ̀rọ̀ nísìn. kí ló ń ṣẹlẹ̀ gangan lórí ọ̀rọ̀ òṣèpò torí ó tún rúgbó bọ̀ kó tó tún di níbi gun tọ̀dọ̀ tiyín èwo ni gun tiyín. New Era ní gun tèmi. ní New Era báyìí àwọn tó yẹ ọ gbé pò lẹ̀ àwọn tó wọ́n ló yẹ ti tún bòdì. ẹ ṣe àìdìbò. kí ló ṣẹlẹ̀ bó gangan ni. a ní agbára méjì ìkan Elders Council Elders Council yẹn ni àwa tá a gba ìjọba kúrò lọ́wọ́ Ààrẹ Gani Adams. tá a yapa àwa yẹn ni Ààrẹ Gani Adams pè wá ní 10 million boys. àwa wò pé àwa dá fálábẹ́kúta ìfáyà wa sọ pé ìkẹ̀kẹ́ nu wọ́n gbọ́dọ̀ dé orí ipò yẹn ká mú èèyàn láàrin àwọn ọmọ tó jẹ́ followers wa ní kó jẹ́ ńgbà tíjà Ìbàdàn wa ṣẹlẹ̀ tí mo fi ní wọ́n ta ẹ̀jẹ̀ mi lẹ́ngbà yẹn ara àwọn tó wà ń bẹ̀ wá pé ẹni tá a fẹ́ lò tá a lọ mú wọn láti tọ́jú ọmọ Ọ̀yọ́ state ń bí à ń pè ní comrade Musediq Adéọlá òní mo gbé dìde pé òní mo máa ṣe president wa cause junior ló jẹ́ sáwa mo wá gbé dìde bọ̀ ńgbà tó ní tí a ti kìtìyàn Ìbàdàn ń bí wọ́n ní bó ṣe sunkún bíi bèbí ńgbà tó rọ́wọ́ ọ̀bọ̀n àwọn èèyàn ṣe wá ní ṣé ẹ tó ń ké lójú ogun yìí ni ò ní dà wá sínú kòtò àgbà
ìdí tí ààrẹ tó wà ń bẹ̀ fi wà ń bẹ̀ nìyẹn. òun kì í láyà àwọn jẹun kánú. ààrẹ tó wà ń bẹ̀ ààrẹ mi tó wà ń bẹ̀ nísìn àwọn ní CSO ààrẹ Gani Adams. gbogbo ohun tẹ́ ẹ bá gbọ́ pé bá girigirigirigiri àwọn ni. àwọn jẹun tẹ́lẹ̀ ẹkùn. gbogbo wa la jẹun tẹ́lẹ̀ ẹkùn but aṣojú ni ó jẹ́ gẹ́gẹ́ bí olórí aláàbò ààrẹ wa àná. which is ààrẹ Gani Adams. ẹ wá fi àwọn ṣe ààrẹ tí. àwa fi ṣe ààrẹ tí nígbà táwọn èèyàn wá ní ẹ ká lo ẹni náà náà a lè mọ tó tún ṣe láàrin àwa àti ààrẹ tá a kú lọ́dọ̀ ẹ̀ la fi wá gbà àwa ṣèwé pé níṣẹ́ ọdún mẹ́rin la máa lò ẹ ń bá wa fẹ́ lò sí yóò lọ́dún 8. ṣe pé mo sọ pé mi ni mo gbé Adéọlá Mùsẹ̀díkì Adéọlá wá ọmọ Ìṣẹ́yìn ni wọ́n á ń pè ṣínà ogun ló fẹ́ dá ní tí Fáṣọlá Abẹ́òkúta ni mo tẹ̀lé Ọ̀yọ́ state náà tá a bá ṣe ààrẹ OPC kò sí tó bá dé mẹ́ gbogbo tó ń pè ní OPC lẹ́nì agbára Ọ̀yọ́ state wà nù ẹ̀ wọ́n ṣàdéhùn ẹ̀ ká má dìbò ẹ jẹ́ kí àwa tá a jẹ́ gbìmọ̀ àgbà àwa 10 million boys ká di ìgbìmọ̀ àgbà Elders Council ẹ jẹ́ ká endorse Adéọlá as deputy kí Alhaji Arógundádé Razak Saddam kó jẹ́ president wa ọdún 4. nígbà tọdún 4 yẹn fẹ́ pé mo tún fọ́ kọ́ Adéọlá lọ́wọ́ pé wà lọ the contest bóyá a lè lọ pé kọ́yọ̀ state náà sáà ẹni tó wá jẹ́ chairman Elders Council ọmọ Ìbàdàn ni Monsuru Akande ọmọ ọ̀nà yẹn bẹ́ẹ̀ wọ́n náà ayé gbogbo ẹ̀jẹ̀ jesco lórúkọ mi mo tún endorse ní ọdún 4 sí ọdún 4 yẹn máa wá pé ní December 30 ó ti pé September 30 ló pé September 30. mẹ́wàá a gbọ́dọ̀ ṣe àwọn Elders Council gbọ́dọ̀ gba ìwé àwọn tó bá tó fẹ́ ṣe mí Elders Council nìkan ló lágbára àti yànyàn àti yọ̀yàn. National Coordinating Council ó ní pele kejì tí ààrẹ wa Abdulrazak Arógundádé Balógun tó lágbára rí lórí. ààrẹ ẹgbẹ́ OPC New Era àwọn National Coordinating Council ló lágbára rí lórí. ẹ̀dẹ̀ ní National Elders Council náà National Elders Council yẹn inú ọmọ wa sọ pé kí o ààrẹ continue now ọdún 8 wa ti wá pé ní September iná máa ń yàn wá sípò a wá ṣe bíi caretaker fún bí oṣù bíi 3 a mọ̀ bá ẹni tó ń ṣiṣẹ́ lọ ṣiṣẹ́ tó bá di December 30 every December 12 ní ọdún 4 yẹn la máa ń búra fún ọjà bíi May 29 December 12 ló yẹ kí àwọn mẹ́rin tán bá ti wọnú oṣù tó lọ sóṣù yìí kan ti bọ́ sí orí àpèrè ọdún 4. lẹ́yìn ọdún 8 ẹnìkankan tó wà bẹ́ẹ̀ a ti lo ọdún 8 báyìí a ti sọ pé kò sí extension ọdún 8 mẹ́wọ̀n yẹn tó wá jí ààrẹ wa ó dà pé ó ti ń ya fíìmù mi àwa tá a sì mọ bá a ṣe kúrò lọ́dọ̀ ààrẹ àná àwa la mọ àti lọ lùnàgùn tiwọn náà kò sọdún 5 tèmi àti ẹ ti jọ ní gbólóhùn sọnù. ẹ̀yin àti ta ni. èmi àti ààrẹ tó wà ń bẹ̀. torí pé ó nígbàgbọ́ páwọn ò ní lọ mo dẹ̀ sọ fún wọn ẹ lọ. ọdún 8 wọn ti pé báyìí. kó tó pọ́dún 8 kó tó pọ́dún 4 mo ti sọ fún wọn kò sọ wọ́n pè mí sílé wọn lẹ́kọ̀ọ́ pé táwọn fẹ́ ni pé àwọn fẹ́ di permanent president ẹ̀ léṣe nígbà tẹ́ mọ̀ pé tó wù ní àtijọ́ jìyà àjọ jìjàjà ẹ̀ nígbà náà nígbà wa ti wá sọ pé ọdún 4 àti ìparí ọdún 4 àkọ́kọ́ ẹ ti ṣe lè ìgbà tó fún wa ní continuity yẹn ọdún 4 mi sílẹ̀ wọ́n play politics mi ni wọ́n play say me out pé tí bá wà níbẹ̀ mi nígbà. ṣùgbọ́n ọdún 8 tó wá pé báyìí ọdún 8 tó wá pé báyìí kò sọ́nà àbájọ ààrẹ Razak Arógundádé Balógun ó step down òfin bẹ́ẹ̀ ṣe pé New Era náà tó pín méjì báyìí. a lè pín. nígbà tá ààrẹ wa lòun ò lọ. yóò lọ àwọn àgbàgbọ́ bá wa bẹ́ẹ̀. kò sọ ọmọ kankan o tẹnìkan bá pa ọmọ kan lẹ̀ Yorùbá nísìnyí yóò lẹ̀ wọ́n
tẹ́nìkan bá pèrè ẹ̀ l'OPC tó bá pa ọmọ kan ó di agbágbé mo ti sọ yìí tó bá pa ọmọ kan ẹni yóò lẹ̀wọ̀n kò sáà fìjọba sọ fún wọn pé ìjọba ń bẹ àṣà wà. ó ń bọ̀ àwọn lẹ́tún dẹ́ẹ̀dẹ́ nínú ẹgbẹ́ OPC New Era kí ni ọ̀nà àbáyọ tẹ́ ẹ bá sì wo àwọn ọ̀gágun fẹ̀yìntì àwọn tiẹ̀ tí ń kéde pé ẹ wò àwọn ń ṣàtìlẹ́yìn bí wọ́n bá fẹ́ kéde ìlú òfararọ lẹ́ka ètò ààbò tó mẹ́ẹ̀ kódà gbogbo àwọn làwọn náà ó fara mọ́ bẹ́ẹ̀ sì rèé bàbá ń sọ̀rọ̀ ètò ààbò náà àwọn non-state actor bíi OPC àwọn náà wà lára àwọn tá a mọ̀. àjọṣe ni. ṣùgbọ́n tí ò bá jẹ́ àmọ̀tẹ́kùn tó tún tẹ̀ wájú ètò ààbò ti mẹ́ẹ̀ lẹ̀ Yorùbá. àwọn olówó àlámọ̀tẹ́kùn àwọn olóògbé àmọ̀tẹ́kùn wa sí gómìnà ló lámọ̀tẹ́kùn ni. gómìnà ò mọ bá àmọ̀tẹ́kùn ṣe wáyé ẹnu mi gbà lẹ́niwẹ̀ẹ́ gómìnà ò mọ̀ èmi àti yìí náà la fọpọlọ odò yìí la fi bí àmọ̀tẹ́kùn nígbà tá a bí tán ní Ìjẹ̀bú Mùṣín a gbé lọ sí mainland ní ọ́fíìsì ọ̀gá wa kan àwọn tó bá mọ̀ tàn yín wọ́n mọ̀ tẹ̀lé mo yẹn sọ yẹn ibẹ̀ láti sọ di document tó wá sí Dawn Commission ní kókó ọ̀sìn yìí àwọn Dawn Commission lọ́mọ bí wọ́n ṣe pe gómìnà sí gómìnà kankan àwọn gómìnà tó wá ń jẹ tó ń ṣe fìlìkọ́kọ́ lórí àmọ̀tẹ́kùn lẹ́nu wọn ò mọ̀ tán ẹ̀ ìgbà tó di document tó di blueprint tó ń dun àwa ń bẹ̀ ni pé àwọn tó mọ ètò yìí gangan tá a jọ mọ̀ wọn ò pè wá sí mọ́ but àwa ò ní dandan àwa fẹ́ bá wọn ṣe. ṣe pé inú ẹ̀yin kan ò dùn sí ọ̀rọ̀ àmọ̀tẹ́kùn ìbí wọ́n ṣe ń darí rẹ̀ yìí. kò ń ṣe bẹ́ẹ̀ gbogbo nǹkan tó wà nú ẹ̀kọ́ náà ń ṣe mọ́ wọ́n ti fòṣèlú bọ́ náà but dídò pé kùkùlájà yẹn sì wà ń bẹ̀ à lè takò kò sì jẹ́ ń ta afẹ́ kan ṣe wọ́n ti ṣe. ìtẹ̀ sọ pé kí wọ́n ṣe. àwọn nǹkan kan wà ń bẹ̀ tó yẹ kí ó sì wà ń bẹ̀ tí wọn ò jó ṣe. bíi ẹ ṣe anybody tó bá máa jẹ́ ọmọ àmọ̀tẹ́kùn ó gbọ́dọ̀ jẹ́ ẹgbẹ́ ìbílẹ̀ kan bóyá OPC o bóyá dẹgbó ORA tó ṣàmọ̀ pé yóò ní coordinator tí ó sign fún pé ọmọ wa ní àṣejìnà. kò wá rí bẹ́ẹ̀ mọ́. kò rí bẹ́ẹ̀ mọ́ inú PDP inú APC wọ́n ti ń pín slots bóyá lọ́mọ OPC tó wà ń bẹ̀ tó bá kó tí wọ́n bá àti OPC o àtẹgbẹ́ yòókù o àti vigilante o tó bá jẹ́ pé lọ́yọ̀ state o 3,000 náà ní gbogbo àwọn ọmọ tó jọ mọ ìbílẹ̀ ń bẹ̀ bóyá náà pé 1,000 ṣé èyí tó àwọn afẹ́ fi achieve sálẹ̀ achieve ẹ̀ àwọn ọmọ tá a ní wọ́n mọ̀ ṣèpàdé mọ́ ìpánlé mọ́ ń gbòòrò ẹ̀yẹ mọ́ bá wa fún sálárì kẹ́ lò wọ́n fún tọ́ da tẹ̀wá ń kó lóṣèlú lọ síbẹ̀ ibi tí fọ́ọ̀tì wà nìyẹn kò sínú tẹ́lẹ̀ kọ́lẹ̀. lẹ́yìn oṣù péréte ó yẹ kí wọ́n máa fún ọ ní ìdánilẹ́kọ̀ọ́ oríṣiríṣi tí wọ́n fi máa bá gbà mú lábẹ́ ọlọ́pàá ni o lábẹ́ sójà ni o lábẹ́ sífúdì ó yẹ kí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wọn. ṣé wọ́n ṣe ni. wọ́n ṣe tó pé wọ́n jẹ wọ́n lówó. wọ́n jẹ wọ́n àmọ̀tẹ́kùn lówó. wọ́n jẹ wọ́n lówó owó tó dáa náà ń sọ fún wọn. ṣùgbọ́n nǹkan tẹ́ ẹ jọ sọ. but àwọn ìdánilẹ́kọ̀ọ́ kan wà tó yẹ kó máa jẹ́ titi wọn. ìyẹn ni wọ́n fi máa bẹ́gbẹ́ pé nídìí sí àwọn agbófinró. àtẹ̀yìn àti àwọn Dawn tẹ́ ẹ jọ mọ ìpìlẹ̀ gbogbo kiri yìí ǹjẹ́ yìí náà ń sọ fáwọn gómìnà yìí pé ó dáa o ẹ ṣe jẹ́ àṣẹ báyìí. agbára tiwa ọ̀ká ọ̀dọ̀ gómìnà àwọn táwọn fi ẹ̀hónú hàn sí náà làwọn Dawn pé sósì dáa báyìí bọ́n ṣe ń rọ̀nù wọn. ṣùgbọ́n àwọn Dawn lè kàn sáwọn gómìnà. iná mi sọ pé Dawn làwọn mọ̀ fi ẹ̀hónú hàn sí. kí làwọn wá ń sọ. Dawn ni ó mọ̀ sọ fún wọn bọ̀tẹ́ rántí pé Dawn náà o àwọn gómìnà ní gbọ́ bùkátà wọn o wọn ò dá lówó tiwọn o lọ́wọ́ lójú táwọn náà lè sọ fún gómìnà o ó yẹ ká ṣe program kan ó dà pé lọ́sẹ̀ yìí náà ni tá a mú yìí dákúrẹ́ kò tí ì sú ọ̀pọ̀ yọ wà yìí. kí ló dé. owó tí wọ́n ṣe náà. ṣùgbọ́n ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ọmọ Yorùbá ni wọ́n ìgbà tó OPC náà ó fọ ọmọ Yorùbá ní bẹ́ẹ̀nbẹ́ẹ̀. bàbá Ọbásanjọ́ ló fọ. wọ́n nígbà tẹ́ ń ṣe flingi tágbára ìjọba ò fẹ́ ká wá OPC mọ́ tó dàbí pé àwọn náà fẹ́ mọ́ sí bíi small Boko Haram ní àti rẹ̀ yẹn àṣírísẹ́ pé gbogbo ìwà ìpáǹlé. àwọn ò ṣe ń táwọn yẹn ṣe not. ṣùgbọ́n nísìnyí ààrẹ ọmọ Yorùbá ni tí OPC ò tọ̀ wọ́n lọ ni ṣé àwọn Afẹ́nifẹ́re ò gbé yín rìn ni. ṣebí ní militant àmú Afẹ́nifẹ́re ò ní OPC. ẹ mọ̀ jẹ́ kẹ́nìkan kan tàn wá èmi lè sọ. ó yẹ ẹ sọ. bí ìbá fẹnu ya
ààrẹ tó ń bẹ ń bẹ yìí kó tọ́ka sí èèyàn kan tá a lè lọ bá lórúkọ wọn sí ààrẹ nílẹ̀ Yorùbá kò sí àlẹ́ èèyàn kankan ń jọba ẹnìkan tá a ní ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà kò ní èèyàn kankan tó lè pè ní liaison officer tó bíríìjì ààrẹ mọ́ OPC tàbí mọ́ ẹgbẹ́ Yorùbá kankan ẹnìkan tá a ní Honorable Wálé Ọ̀ṣun ni bàbá arúgbó yẹn ARG Afẹ́nifẹ́re ẹ wá bá ń béèrè lọ́wọ́ wọn kí nípa tí ààrẹ ṣe sí nkí bàbá tá a sọ yìí àwọn gbogbo àwọn Wálé Ẹdùn èèyàn bàbá ẹ ní o tí nǹkan bá dàrú nílẹ̀ Yorùbá gbogbo àwọn Wálé Ẹdùn gbogbo àwọn tó kó sòdì iná máa lọ́jọ́ kò tí bàbá yẹn ní Èbúté Mẹ́ta ọ̀kan lọ́ba ń Jẹ̀bú nígbà agbára òṣèlú dé táwọn gbàgbé bàbá yẹn sí Jẹ̀bú ni but bàbá yẹn jẹ́ nìkan tó wà contented ó láyọ̀ ọkàn ẹwọ́n tó ti ṣe fẹ́ dandan lébùkàn yìí kò jẹ́ fi wàhálà Yorùbá lẹ̀ inú ilé rẹ̀ láti bẹ̀rẹ̀ Àmọ̀tẹ́kùn ọ́fíìsì wọn láti parí Àmọ̀tẹ́kùn. pé gbogbo yín gan ò lẹ́nu lọ́dọ̀ ààrẹ báyìí. akànbù àpé ọmọ Yorùbá ni wá ní tọ́ba lẹ́nìkan ń jàǹfààní ààrẹ nínú ẹgbẹ́ àjìjàǹgbara ẹ̀dá akọ rẹ̀ kò sí ààrẹ ilẹ̀ Haúsá ni wọ́n. ààrẹ Bọ́lá Tinubu. bẹ́ẹ̀ ni àwọn ọmọ Haúsá àwọn ọmọ Ìgbò ń jàǹfààní wọn jù wá lọ ṣètò ní commission tàbí wò pé bóyá fẹ́ẹ́ ṣe dáadáa nílẹ̀ Yorùbá. lẹ́yìn àwọn platform tó ń gbé bọ́ta àwọn new agenda tá a ní kó ń bọ́ta. ṣùgbọ́n Yorùbá ni à ń ṣojú fún. ooo kí ni Ọbásanjọ́ kọ́ ló sọ suta site ni àbọ̀mọ Yorùbá kọ́ láì dì ńgbà tó fi ní suta site ni. ọ̀rọ̀ ló délẹ̀ yìí Comrade Akínpẹ̀lú Adésínà OPC national leader ìyẹn fún ti igun. kò sí gbọ́nbẹ̀ o New Era ìgbà tí mo wà ń PRO ṣé o ti bọ́ sẹ́yìn ọ̀kan báyìí. as far tí ó ti jẹ́ pé the national leader ni fún gbogbo OPC láàrin ẹ̀yin àti Ààrẹ Ọ̀nà Kakanfò Ológun Ọ̀fẹ́ Ìbà Gani Adams ṣé gbogbo ẹ̀ ti gún padà. kò tí ì gún tán bó tó ti gún. ẹgbẹ́ tá a pé gbà kan ni kí ló tún kù kí ni a bá yín jọ dá sí. ebi ó kù sí ni pé kí ààrẹ ó dúró báyìí káwọn lọ sọ pé ààrẹ kúṣẹ́ o kájọ jókòó tó bá ti ní dájọ́ ń jókòó papọ̀ àwọn ọmọ tí ń jà sẹ́yìn tó ààrẹ lọ ṣé ó yẹ pé wọ́n gbé kọ́ ní ẹ̀tọ́ wọn lọ àbí iṣẹ́ ilẹ̀ Yorùbá mọ̀ pọ̀ lọ́rùn ààrẹ náà. ẹ ṣe ibi téèyàn ọba tọ̀yàn lọ bá èèyàn jọ lọ́rọ̀ sọ àti sọ èmi ò tọ̀ wọ́n lọ rí o. àbẹ̀rù ń bà yín. bà mí fún kẹ́ni. hello. ọ̀rọ̀ tí màmá mi sọ yìí ìgbésẹ̀ àkọ́kọ́ ni pé kí àwa tá a jẹ́ ẹgbẹ́ tó ní fámìlì ẹyọ kan tá a pín yẹlẹyẹlẹ ká kọ́kọ́ máa ṣe àlàáfíà ní ká tí ì dẹyọ kan o kò easy o tẹ bá wọ àwa New Era àti Reform àjọ máa ń jáde papọ̀ ni àjọṣe meeting papọ̀ ọ̀tẹ̀ kan láàrin oṣù méjì àwọn ọ̀gá wájọ máa ń jókòó papọ̀ tí ìyẹn bá wáyé láàrin àwọn tó kù náà àlàáfíà ọjọba ọ̀tá ọ̀sà ṣètò bá wọ́n sọ̀rọ̀ pé kí la lè ṣe lórí ọ̀rọ̀ àwọn agbésùmọ̀mí ọ̀rọ̀ yìí lè má fẹ́ ta o ṣé ń gbọ́ mi ó lè má fẹ́ ta o kò sí agbésùmọ̀mí kankan láìsọmọ wa ń bẹ̀ ará àta ò lè jà wá lógun àwọn èèyàn wa àtijọba ló ń jà wá lógun. ìjọba lọ́nà wọ hello ẹ̀sùn lẹ́tún fi ń kàn jọba yìí o. mo fi kàn wọ́n o. ó kọ yín àti bẹ́ẹ̀ tí ń pè o. ìbéèrè yín ṣókí. àníkàrẹ́ gbójúkó ọ̀rọ̀ Afẹ́nifẹ́re àti ọ̀rọ̀ tó fi ọmọ Yorùbá lógún wọn láwọn ló kàn àgbọ̀kọ̀ kankan tó dáa kankan nìkan Yorùbá o. ẹ ṣeun. ẹ jẹ́ sáré dáhùn bíi tí bàbá yẹn sọ Afẹ́nifẹ́re ẹgbẹ́ wa ni ǹjẹ́ ààrẹ ti wálé wá dúpẹ́ lọ́wọ́ Afẹ́nifẹ́re pé ẹ̀yin bàbá mi ẹ ṣeun o. ṣùgbọ́n gbogbo Afẹ́nifẹ́re náà kọ́ ló tì wọ́n lẹ́yìn ṣáwọn tó tì wọ́n lẹ́yìn wọn ní ti kí wọn bí. sá bẹ́ẹ̀ yóò bá ṣerú ẹ̀ community town ọ̀nà ti máa ń kí èèyàn bẹ́ẹ̀ wọ́n lè ní òkè Ìbàdàn ní ẹ̀kọ́ta gbogbo ilẹ̀ Yorùbá ẹ̀yin ARG o ẹ̀yin bàbá wa ní Èkìtì o
ó yẹ pé mi ti gbogbo ọmọ Yorùbá síbàdàn o mo fẹ́ wá dúpẹ́ o ààrẹ ò tí ì sọ fún wa rí pé ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ẹ gbé mi débẹ̀ o tẹ́ ẹ sọ́pọ́ọ̀tì Nàìjíríà gbé mi débẹ̀ o ẹ ṣeun o lẹ́yìn ẹ̀tàn sọ́njọ́ tá a di Olúbàdàn. ẹ jáwọ́ sẹ́rí Kàdàrélé kí ni àmọ̀ràn yín fáwọn OPC àmọ̀ràn mi ò lọ àti fún sọ́dọ̀ Yorùbá OPC lápapọ̀. ibi tọ́rọ̀ dé dúró yìí mo fẹ́ kí àwọn senators wa àwọn rep wa nílẹ̀ Yorùbá láti Kogi wá síbí ẹjẹ́ àjọ jókòó ẹjẹ́ àwa bá ṣe fẹ́ ṣe mítí àpérò láàrin ara wa tá a bá yanjú ọ̀rọ̀ Kwara South tá a bá ti yanjú ọ̀rọ̀ Kwara South Ògùn òkú Èkìtì yóò kó Oǹdó Ìbàdàn ó sì padà sẹ́kọ̀ọ́ emir yóò fẹ́. Ìbàdàn ó padà sóko emir cause continuity ti ń ṣẹlẹ̀ ní Kwara lọ́wọ́ báyìí continuity ti Ismaila Fodio sọ pé àwọn ó ṣàdórí òkun yẹn náà ni. ẹ já mọ sẹ́rí Kàdàrélé kò já ibi àrìmọ ní òní ọpẹ́ pàtàkì lọ́wọ́ comrade Akínpẹ̀lú Adésínà national leader Oòduà People's Congress OPC abákẹ́yìn jọ́mi ẹ̀ẹ́dà wà lóhùn lágbára Ọlọ́run. ẹ ṣeun kò já ibi àrìmọ láàárọ̀ yìí títí ọ̀la á pàdé lórí ètò Gbàgede Ọ̀rọ̀ títí ìgbà náà tá a pàdé ńkọ́ Peter Ọlásùpọ̀ Captain Peter lórúkọ tèmi ó dìgbà.